nǹkan kan bẹ téèbù ń pè ní vampire àwọn tí ń fẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ sára ní dínkọ́ lélẹ́yìí o ǹjẹ́ bí wọ́n bá wá ní gbogbo vampire tí ń bẹ Nàìjíríà ẹbúde o ó yẹ kí irú àwa ẹ̀ náà tẹ̀lé wọn jáde nítorí Ọlọ́run ọba ló mọyì ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tí ń bẹ lára wa ń èé sàjẹ́ ń ò sì ṣe blood transfusion lọ́spítù àmọ́ bí n bá wò tí wọ́n ní ìyá amóríyé bá alákàrà ọmọ ti kà ó lẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ ló fi ń dín àkà táwa ń rà tá à ń jẹ ìyá àkànní ọlọ́ọ̀lẹ̀ eléyìí ò náà ká ó lẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ ló fi ń pèrè tó ń fi ń su mọ́mọ́ táwa ń rà tá à ń jẹ àwọn àkà àti mọ́mọ́ wọn á sì máa dùn pọ̀ ǹjẹ́ bó bá wájú òótọ́ ni tí ń wí ẹ̀ wá mo yẹ ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ tí ń bẹ lára mi báwo kọ́ lọ́wọ́ bá ọkà àdàríjì mi èmi ò mọ fítámì lèmi ń lé kí o èyí ń bẹ́ẹ̀. ẹja sáré sọ̀rọ̀ ń pa òrìṣà lónìí òrìṣà kí ni ìtumọ̀ òrìṣà torí mo wíńjò ní mo ní nínú àìmọ̀kànmọ̀kàn wa ọ̀pọ̀lọpọ̀ wa bó bá ti di ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé wa báyìí ńlá wà mọ́ fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀ kò dá o òkùnkùn ní o òrìṣà ní o wọ́n ń ṣẹbọ ní o kí ló dé àmọ́ bó bá wá di ẹ̀sìn àtọ̀rìn wá eléyìí ńlá wà gbé sórí bí ìwo ẹran háràhárà kí là ń bá a ká mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé gbogbo rẹ̀ ẹ̀jẹ̀ ńlẹ̀ èrò jẹ́ ńlẹ̀ eégún ńlẹ̀ mi bàbá tó bí mi lọ́mọ wòlíì ni bí n bá ta kọ́sọ́ sílé ìjọsìn èyí ò ní church àjọ ń kọrin ni ńlọ́mọ gbọ́ pé your name is Yahweh, your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Bí ipá wa la fọ́lọ́n ló kọ. Àmọ́ bí n bá tún wá dé mẹ̀sí ilé lọ́dọ̀ àwọn tèmi ńlá tún yí padà yóò di ẹ má má bá wo jẹ́ o àwo alágbà àǹkíọ́ àwo ẹ̀mí ilẹ̀ nírẹ̀lẹ̀ àwo èésọ̀run ọ̀ṣáájú àwo àwa lẹ́gùnù méjèèjì ló sì dùn mọ́ mi ló bá mi lára mu kí wá lórìṣà àwọn onímọ̀ tí wọ́n mọ̀ jù wá lọ wọ́n jó yé wa pé òrìṣà ńlá àwọn èèyàn tó rí sàdá èyí ò ní pé tẹ́lẹ̀dá yà wọ́n sọ́tọ̀ tó wá fún wọn lágbára tí wọ́n fi lè ṣe nǹkan tí èèyàn lásán ò lè ṣe ọ̀tàn ní tí a fi sọ wọ́n lóòṣà náà ìwọ ni Ṣàngó ni ìwọ lògún nù o èèyàn ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ orí wá ṣàwọn dá ẹlẹ́dàá wá yà wọ́n sọ́tọ̀ ló wá gbé agbára ńlá fún wọn tí wọ́n fi ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ wa ò lè ṣe ẹ jẹ́ n wá sọ nǹkan kan tí ó bí ọ̀pọ̀lọpọ̀ nú ṣe rí Jésù Kristi táwa Kristẹni gan tá à ń lé káàkiri òrìṣà ní bàbá ẹ ní sùúrù mebe èèyàn káàníyàn bó ti ẹ̀jẹ̀ pé wọ́n ní wọn fún ya wọn lóyún bí wọ́n ṣe fún mọ́ mi lóyún Bíbélì ló wí bẹ́ẹ̀ o àmọ́ èèyàn níyàn àmọ́ orí wá ṣàwọn dá Ọlọ́run wá fún wọn lágbára tó yàtọ̀ wọ́n wá ń ṣe nǹkan tẹ́lòmíì ò lè ṣe ọ̀tàn n bò bá ya àmì Bíbélì o ìṣípayá ńlá fún wa o Kùránì o aṣọ kalẹ̀ ní o ẹsẹ̀ Ifá ńkọ́ bó lélẹ́yìí ń ṣe wá ẹsẹ̀ Ifá ńkọ́ ẹ sì mọ̀ wò bẹ́ẹ̀ bá máa wọn tí wọ́n mọ̀ nípa Ifá dáadáa wọn ò jòyè wa pé kò sí nǹkan kan nípa ìmọ̀ ẹ̀dá àbí èèyàn tí ò sì nú ẹsẹ̀ Ifá Ifá gan ò sì wá fèké kò fẹ́rọ́ kò fọ́dọ̀lẹ̀ kò fẹ́ ìkà ọ̀nà tòró báyìí ọ̀nà gbòòrò ní Ifá ní àmọ́ tọ̀ ntẹ́mi ìwé ni pé èké ìtẹ́ bá ti lè dìmú ń bẹ́ ẹ dìmú ẹ mọ́ ṣèkà àti pé ẹyẹ tẹ́ńbẹ́lú ẹ̀sìn mi mọ́ torí gbogbo rẹ̀ náà mẹ́bí ká bá lè dọ́dọ̀ àdẹ́dà ní gbogbo wa ń ṣe ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ràn fọ́nrán ẹ bá ń taari rẹ̀ sẹ̀ lómi èyí ò ní pé ẹ bá ń ṣe àbíkẹ́ rìpọ́sì ẹ mọ́ bínú pógùn díẹ̀ lónìí àkó àsìkò yìí.